láti fi ran àwọn kábíyèsí wọ̀nyí lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ṣùgbọ́n kí àwọn tí wọ́n ń ṣojú fún àwọn ní Nàìjíríà kí wọ́n kọ́kọ́ wá lọ ọ̀dọ̀ àwọn kábíyèsí wọ̀nyí kí wọ́n lọ bá wọn sọ̀rọ̀ kí wọ́n fojú rin ojú báyìí. kí wọ́n fetí ara wọn gbọ́. kí wọ́n fetí ara wọn gbọ́ wípé kí wọ́n wá fún àwọn lábọ̀ ìgbésẹ̀ tí àwọn bá lè gbé ìlànà táwọn bá lè rìn wípé kí wọ́n fún àwọn lábọ̀. àti wá gbéra látàárọ̀ ọ̀dọ̀ alápàdó la kọ́ lọ. ọ̀nà bọ̀ ní ọgbà. àgbà old road. àpàdó wọ́n ti débẹ̀. ti débẹ̀. àwa gba old road àwa bọ́ sí Jẹ́bà. Jẹ́bà làwa gbà dé. ìyàtọ̀ sápàdó ìlú wo ni a tó dé. Jẹ́bà. ìyẹn la fi wá dé ìbí. ẹni tí ó ṣíwájú àwọn delegation tí wọ́n wá náà ó nìyí Omoluka ní alájẹ wọn. kábíyèsí o kábíyèsí. bẹ́ẹ̀ni ọ̀dọ̀ chief imam Yorùbá ni wọ́n kọ́ wá láǹdì sí ó ní èmi fi wá méjì wọn wá sí ìbí so introduce ara yín kí kábíyèsí ó mọ̀ yín kí wọ́n sì mọ àwọn delegation. àwọn tí a jọ wá ń kó àwọn ìtara yìí. gbogbo wọn náà wà mí kábíyèsí adé apẹ́ lórí o ẹ̀sìn ọba jókòó pẹ́ igba ọdún kan kábíyèsí màá sáré ní kọ́mọ́kọ́mọ́ láti ṣe introduction yẹn a ní fi àkókò ṣòfò ok kábíyèsí. ẹ máa bọ̀ níbí ẹ máa bọ̀ lọ́dọ̀ kábíyèsí ní ẹ̀mí ò sọ̀kalẹ̀ síbí. ẹ bá mi lóko kámẹ́rà focus kábíyèsí. Omoluka ẹ ní láti sọ̀rọ̀ sókè kábíyèsí máa ṣe àfihàn àwọn tí àjọ kọ̀wọ́ rè wá síbí ẹni àkọ́kọ́ tí màá fi hàn yín àwọn ni mọ́mì mi tí wọ́n dúró yẹn comrade Ojo Abigail àwọn nìyẹn àwọn ni coordinator Oduduwa Liberation Vanguard ti láti ilẹ̀ Yorùbá láti Ondo State ẹ ṣe ẹni kejì tí màá fi hàn yín àwọn ni comrade Ọláyẹmí Ayédùn àwọn náà jẹ́ kan pàtàkì nínú ọmọ ẹgbẹ́ wa tájọ́ jìjàgbara fún gbogbo àwọn táwa ń bí ilẹ̀ Nàìjíríà la wà ń bí ilẹ̀ Yorùbá àwọn France kàn ràn wá wá ni wọ́n ràn wá wá ni káwá ṣojú àwọn níbí ẹni kẹta tí màá fi hàn yín ní òun ni comrade Ṣẹ́gun Afọlábí tí gbogbo wa ń pè ní Trustena ó jẹ́ gómìnà fún OBC òun ni gómìnà OBC l'Ondo State ní Ondo State bẹ́ẹ̀ ni sá ẹ tí màá tún fi hàn yín lọ́mọ yín tó wà níbí ẹ bá wa dìde kẹ introduce ara fún bàbá. àṣà ìdúró ní ìlú kọ́tù. ọmọ Ìlọrin bí làwọn. bẹ́ẹ̀ ni ọmọ ìdí àpẹ làwọn. ọmọ ìdí àpẹ. ilé ààrẹ. ọmọ yín kankan ni mí bàbá. ọ̀kan náà ni a. bàbá ọmọ yín kankan ni mí. ọmọ báńkà ní ààrẹ ńkọ́. ọmọ báńkà ni. dáadáa ni. ọmọ báńkà ni. ẹ ṣeun. ṣé ọmọ báńkà ni. bàbá kan ni bàbá àṣàlẹ̀ jẹ́ ta. ẹ sọ fẹ́ bàbá àṣàlẹ̀. bàbá àṣàlẹ̀ bàbá kan ni. bàbá kẹta mọ́tà mi lọ. inú mi àbúrò ọmọ yín kankan ni mí. ọ̀fẹ́ kí n kọ́ náà ni. ọmọ ẹ̀dùmọ́sítà mi nígbà tí ìgbà ní primary school ní Pàkátà ọmọ rẹ̀ ní rí àwọn ọmọ rẹ̀ kankan rí the first time tí wọ́n rí ọmọ rẹ̀ nígbà wọn wá darúgbó. kábíyèsí o Abdulwahid lórúkọ tèmi ń jẹ́ láti Kwara State ń bí náà. ó ṣe interview ni. ó làwọn ṣe lọ́wọ́. àwọn ló ṣe. so brother mi over to you. láti Ondo State náà. láti Ondo State ẹ ṣe láì fi àkókò wa tó kábíyèsí àwọn ọmọ Yorùbá tí wọ́n wà lórílẹ̀‐èdè France wọ́n ní ká kí yín wọ́n ní ká ṣe kábíyèsí sí yín wọ́n ní ká dé ó pẹ́ lórí yín wọ́n ní kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ wọ́n lẹ́sìn ọba jókòó pẹ́ wọ́n ní igba ọdún wọ́n ní ọdún kan ní kábíyèsí àwọn ló ní ká kí yín bẹ́ẹ̀ àwọn náà fi ṣe ẹran wa wá síbí láì fi àkókò wa ṣòfò a ní ká wọ́n fi ọ̀rọ̀ kan tàbí méjì rán wa níṣẹ́ sí yín a dẹ̀ ti pín sọ́nà méjì
àkọ́kọ́ nínú ẹ̀ la máa sọ tí gbogbo wọ́n wò wá káàkiri àgbáyé báyìí so yẹn la máa kọ́kọ́ sọ tá a bá ti ṣe yẹn tán àgbé kámẹ́rà kúrò àtúnjọ fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ so eléyìí tí a máa kọ́kọ́ ṣe ni pé ìbéèrè ni a kàn máa kọ́kọ́ bi kábíyèsí ẹ bá wa sọ fún gbogbo àwọn tó ń wò wá káàkiri àgbáyé wọ́n ń gbórúkọ yín ni wọ́n ń gbórúkọ ìlú yìí ṣùgbọ́n wọn ò mọ̀ yín wọn ò mọ bẹ́ẹ̀ ṣe jẹ́ wọn ò dẹ̀ mọ bí ìlú yìí ṣe bẹ̀rẹ̀ wọn ò dẹ̀ mọ tó bí orúkọ tí ìlú yìí ń jẹ́ àtorúkọ oyè tí yín náà so ìgbà táwọn wọlé a rí Ohoro of Shao land àmọ́ bó ṣe jẹ́ àmọ́ borúkọ yẹn ṣe jáde àdẹ̀mọ́ bí orúkọ Shao ṣe jẹ́ gbogbo èmi nìkan kọ́ ni mi ò mọ̀ o gbogbo atájọ wà ní àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ń gbòòrò àti sáwọn tó bá jọ mọ bí wọ́n fẹ́ gbọ́ lẹ́nu yín ẹ dárúkọ yín ẹ dẹ̀ sọ díẹ̀ nípa ìtàn ìlú yìí àti wọ́n ṣe débí fún gbogbo Shao níwọ̀nba ṣókí. mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe pẹ̀lú àwọn tí a introduce sí mi ìlú ayọ̀ lẹ́wọ̀ yìí pẹ̀lú òwú ọlọ́run ayọ̀ náà lẹ́sìn mi jáde ẹ̀yìn kábàámà pé wọ́n ti ṣàwọ̀ orúkọ mi ni ọba Alhaji Dr. Bámidélé Alábí Adébìtẹ́ Ohoro tìlú Shao. Kábíyèsí o. Ká má dáná pẹ̀lú ìtàn ìlú Shao ìtàn ọjọ́ pípẹ́ ni àtẹ ìlú Shao ní nǹkan bíi 100 ọdún mẹ́rin ó lé more than 400 years ago. Gẹ́gẹ́ bí àti àṣìṣe gbọ́ wọ́n ti tẹ Shao 67 years kí ó tó tẹ Ìlọrin. Kábíyèsí o. Gbogbo ẹ̀yin tí àwọn wà káàkiri àgbáyé ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ lẹ́nu kábíyèsí yìí o. Ọjọ́ ìṣekúṣe tó wá tẹ Ìlọrin nígbà tí ń bọ̀ láti Ìkòyí ọjọ́ 15 ló lò lẹ́yìn tó fi lè ta Ìlọrin nígbà tí òun pẹ̀lú ẹni tó ń jọ pàdé lọ́hùn tí a fẹ́ jọ tẹ̀dú papọ̀ kéde ara wọn òye ra wọn Adéoyè Emìlà wọ́n sì ẹ̀wọ́ èdè ara wọn òye ra wọn ọba fi bẹ̀rẹ̀ lẹ̀ ọwọ́ àpò padà sí Shao ọwọ́ lọ sí ibì kan tá ń pè ní ìdí àpẹ ni ẹ̀ ń pè bẹ́ẹ̀ ó ti tú báyìí kò sílùú kankan bẹ́ẹ̀ mọ́ ibẹ̀ lọ wá tẹ̀dó sí ibẹ̀ ló padà wá kú sí kò kú sí gbòòrò Ìlọrin kí n wá lọ síbi ìtàn tiwa gan-an ọlọ́dẹ méjì ni àkọ́kọ́ dé sílùú yìí ọlọ́dẹ méjèèjì níbi tí wọ́n tẹ̀dó sí ibi tí wọ́n píìchì tẹ́ǹtì wọn sí ẹnì kìíní ọmọ pé ẹni tí wà ń bì èkejì ọmọ pé ẹni tí wà ń bì wọ́n sì ti wà ń bẹ̀ for some years tó pé ọdẹ ni wọ́n ń iṣẹ́ ọdẹ ni wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́ látọ̀yọ́ ni ẹnìkíní ti wá látọ̀yọ́ ni ẹnìkejì náà ti wá kókó alákọ̀ọ́kọ́ ẹ̀ńtọ́ jágbà iná ni ààlà lórúkọ rẹ̀ ẹnìkejì ńlọlárẹ̀ ẹ̀lẹ̀ àwọn méjèèjì nígbà ìjọ tí wọ́n wà pàdé ara wọn ẹnìkan gbọ́ ìbọn tẹ́nìkan yìn nínú àwọn méjèèjì àálà lọ́gbọ́bọ̀n tí ọ̀làrẹ̀ lẹ́yìn torí pé àálà ọdẹ tafàtafà ni ọ̀làrẹ̀ lẹ̀ ìbọn lòún yìn àálà wa tírèsì ibi tó ti gbúrò lọ gbà àbẹ́nìkan tó ń bẹ tòsí rí ni ọ̀sà wo bọ́ọ̀lù ọdẹ ẹsẹ̀ máa tírèsì ara wọn ọ̀sà tírèsì rẹ̀ nígbà tí ó dẹ̀bẹ̀ ọba pé ẹni ní ìlóyìnbọn ni a bá kíra wọn bọ́ọ̀lù ọdẹ ẹsẹ̀ kíra wọn ó ti wà mí òtọ́ èmi náà wà mí ibi ni mo ti wà tó jẹ́ mẹ́ta níbo lẹ ti wá wọ́n tàn ní lẹ́rí Ọ̀yọ́ náà ló ti wá
ẹnìkejì náà lọ́yọ̀ náà ló ti wá so ní a bá exchange pleasantries wọ́n tún visit ara wọn láàrin lóòrèkóòrè ẹgbẹ́ wa rẹgbẹ́ ẹgbẹ̀rẹ̀gbẹ̀ ní ìmọ̀ràn wá látẹnu ẹnìkanú àméjèèjì wípé dípò ká dúró lórí separate tents ní scattered tents tá a wà yìí tá a rẹ̀ yìnyín máa bá wàrà wa sọ̀rọ̀ ẹ jẹ́ ká lọ sí ibi tẹ́nì kọ̀ọ̀kan wa ti wà ká lè ké sáwọn fámìlì wa kí ọwọ́ àjọ yìí wa ká tún olúgbọ́gbọ́ díẹ̀ sí ká tún pọ̀ sí so bí àwọn méjèèjì ṣe ránṣẹ́ lọ sí ìlú wọn nu wọn dá àwọn ọmọ tí ń bẹ lọ́hùn ìyàwó tí ń bẹ lọ́hùn kó kálukú wọn ránṣẹ́ sí wọn so wọn dé àwọn ẹlòmíín yàtọ̀ sí àwọn ọlọ́dẹ àtọ́jú ọlọ́dẹ míì náà ti tún dé tí a tún dé sí ibi tẹ́nì kọ̀ọ̀kan wọn dé sí dúró sí ẹgbẹ́ kìíní ń kún ẹgbẹ́ kejì ń kún ní àbáwá wá ọ̀kan nínú wọn mú tàìdíà pípẹ́ èyí ṣe tá àkókò parapọ̀ ká dó sójú kan kájọ máa yọwọ́ papọ̀ tí ò ní nídìí pàwọ́ nìkan náà là á máa dá ara wa bára wa sọ̀rọ̀ pẹ̀lú ọmọ wa àti ìyàwó wa so lẹ́nu kan ẹnìkejì gbà pípẹ́ kí wọ́n wà lójú kan so bí àwọn méjèèjì lẹ́nu wọn ṣe pọ̀ lórí pé kàn wà ní ojú kan nù so níbi tí ó kọ Ṣàó tí wá wá iná ni ẹ jẹ́ ká jọ sára wa jọ ká máa hó ká jọ sára wa jọ ká máa hó dípò káníkọ̀ọ̀kan wà lọ́tọ̀ọ̀tọ̀ so gẹ́gẹ́ bí a ṣe wá ṣe ń spẹ́lì yóò bá Ṣàó lónìí ẹlòmíín sọ pé SAO Ṣàó ẹlòmíín sọ pé SHAO majority Ṣàó people and non-Ṣàó people I prefer láti spẹ́lì rẹ̀ ní Ṣàó SHAO Ṣàó so bí o kọ Ṣàó ti ṣe wáyé nù nígbà tí wọ́n tún wá kọrọ àwọn ìjọ tán tí wọ́n rí pé ìlú ti ń tóbi sí ni a bá tún mú àbá wá níbi tá a ti wá alọ́ba ńlá tó pé ọlọ́ba gbogbo ilẹ̀ Yorùbá èsì tí ò jẹ́ ká lè bà kó fún àlọ́kan nínú àwọn ọmọ rẹ̀ tí ọmọ jẹ́ ọba fún wa nígbà táwọn ọba sílé tá a bá lọ sóko ọdẹ tá a lọ fún hunting expeditions òun ó lè máa wà nílé yóò lè máa bá a tọ́ gbogbo ọba máa ṣẹ́tù èdè àìyedè tí bá bẹ láàrin àwọn ọmọ àtàwọn ìyàwó àtàwọn aráàlú mi tó lẹ́nu kan bí a ṣe gbà wọlé nù ní a bá tún gbà wọlé pé jẹ́ ká lọ sọ́yọ́ so ẹ̀ńtọ́ jẹ́ tó tiẹ̀ tọ́ sẹ̀mọ̀ rí tó kò tí dàgbà ju bó ṣe lọ àgbàlagbà ní àlà ọ̀làrẹ̀ẹ́lẹ̀ ohun tó ń ṣàgùn so àwọn èèyàn tí a tún ń bẹ̀ ń lò ní a bá sa ní kàǹkà kókó ọ̀làrẹ̀ẹ́lẹ̀ kí a jọ lọ sọ́yọ́ láti lè gba ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí ọba nígbà náà meanwhile àwọn ọlọ́dẹ míì tí a jẹ́ ògbójú ọdẹ àwọn náà tún dé ẹnìkan wá láti Ìkòyí ẹnìkan wá láti Òkò lẹ́bàá Èjìgbò òun náà tó dé lọ́jọ́ lọ́dẹ so ìlú sáti kún bámú kó tó di pé bóyá àwọn tí ara lọ sọ́yọ́ kó tó di pé adé ìlú ti pọ̀ dáadáa ọba Aláàfin tí a wá lè máa ń gbà náà wọ́n ní ọba Abíọ́dún Adégbolú níbẹ̀ lórí ọba ń gbà náà Abíọ́dún Adégbolú
oníbẹ̀ lórí ọba. Ọwọ́ aṣọ fún wa wípé tẹ wá béèrè lọ́wọ́ ọ̀run tó ṣe pàtàkì ni ẹlẹ́ǹfẹ́ ọba ẹ̀sìn ẹ̀fẹ́ ọ̀kan nínú ọmọ mi kí n fún yín kó lè máa jọba nílùú yín tẹ̀fẹ́ ṣẹ̀ṣẹ̀ ṣe òun ó fún wa àmọ́ kì í sòní tí wọ́n wá yìí ni wọ́n lè rí ẹni yẹn mú lọ pé kí wọ́n padà wá níjọ́ mẹ́sàn-án lónìí pé kí wọ́n tó dé níjọ́ mẹ́sàn-án ó yẹ kí òun ó ti rí ọ̀kan nínú àwọn ọmọ ó lè jọ ọmọ òun ó lè jọ ọ̀kan nínú àwọn ọmọ ọba tó ti ń jẹ kó rẹ nìkan fà kalẹ̀ fún yín ẹ máa ló wá níjọ́ mẹ́sàn-án ọmọ rẹ tí yín tó ní ọba padà wálé ó wá fún àwọn ilé lábọ̀ pípẹ́ àádọ́dọ̀ láàfin o ìta láàfin sọ fáwọn ni pé káwọn tó padà wá níjọ́ mẹ́sàn-án níjọ́ kẹsàn-án wọ́n padà lọ sọ́run aláàfin tó sọ fún wọn pé òun ò tí ì ra tó kójú òṣùwọ̀n òun tí ó kójú òṣùwọ̀n tí ó lè máa pàṣẹ tí ó sì lè máa sòótọ́ tí ò ní fi gbàkanbọ̀ kan nú lọ ẹ̀ tó fẹ́ fà kalẹ̀ fún yín inú àwọn ọmọ ọba tó ti jẹ tàbí inú ọmọ tó náà òun wò ẹ̀tọ́ba múnámúná kẹ́ ẹ lọ kẹ́ ẹ padà wá ẹ̀ tó padà náà ni wọ́n bá ta padà lẹ́lẹ́kejì ibi àbí bàbá òde fáwọn ní ọba ní gbogbo tí ń ṣẹ̀yìn lẹ́nu kan wọ́n tó padà wọlé ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n wá padà lọ sọ́run tí wọ́n padà ní wọ́n wá fún ẹni bàbá ńlá ẹ̀tọ́ ṣe àwa kalẹ̀ lórúkọ ẹniyẹn ní Ọláníbò lórúkọ ní progenitor wa ẹ̀tọ́ ṣe èmi tí mo jòkó ìkalẹ̀ Aláàfin wa sọ fún ọ pé tó ń yàn fún yín olóòótọ́ èèyàn ni o ẹni tí ò ní fi ọwọ́ dí kọ́bọ̀ lójú ni o bọ́ba ní yẹ́ẹ̀sì yẹ́ẹ̀sì ni o bọ́ba ní nóò náà ni ẹ̀sìn máa gbà sí lẹ́nu torí pé òun ti ṣe gbogbo ìwádìí tó yẹ kóun ṣèwádìí nípa rẹ̀ nígbà jẹ́ kóun pẹ̀lú wọn náà ló ń jọ ń gbé inú àwọn ọmọ ẹni tó wá yàn kì í sọmọ bíbí inú rẹ̀ ọ̀kan nínú àwọn tó ti jọba rí ni ẹni tó ṣe 26 Aláàfin of Ọ̀yọ́ wọ́n ń pe orúkọ rẹ̀ ní Ọlábísí ọmọ Ọlábísí ẹni Ọláníbòyí òní wa mú wa láti Ọ̀yọ́ wá sí Ṣàó ọwọ́ alóòkọ tí ọmọ jẹ́ o látọ̀dọ̀ tó rí ìnàlẹ̀ tí wọ́n ti sọ ẹ̀ tí máa họ̀rọ̀ yìí léèyàn lọ́wọ́ ni ọ̀họ̀rọ̀ ẹ̀ tí ọmọ ọ̀rọ̀ léèyàn lọ́wọ́ bá ṣe rí tí ò ní míìsì words bọ́rọ̀ bá ṣe rí náà ló ṣe làmọ́lẹ̀ kò ní máa hide feelings rẹ̀ kò ní gbé èrè ààrẹ fún ẹlẹ́bí kò ní gbé ẹ̀bí fáláre so bẹ́ẹ̀ bá sì dé ibi tẹ́ ń lọ ìlú yín tẹ́ ẹ sọ lórúkọ ní Ṣàó àárín gbogbo ìlú ní ká ẹ fi sí center of the town àárín ìlú ní ká ẹ jẹ́ kó wà níbi tí ilé rẹ̀ wà so ẹni tó bá wá láti ọ̀tún ẹni tó wá látòsì yóò wà central sí ẹni tó wá níbí ẹni tó wá láti bí yóò wà central sí kò ní sínú pẹ́ẹ́nìkan ṣẹ̀ṣẹ̀ máa rìn rẹ̀kẹ̀tẹ̀ kó tó ní pé ọdọ́dọ̀ rẹ̀ níbi tá a ti mú orúkọ Ọ̀họ̀rọ̀ nu níbi tí traditional title wà tó ti bẹ̀rẹ̀ nu so látìgbà náà láti wá ń bẹ lórí oyè. kábíyèsí o. ẹ ṣeun kábíyèsí wa fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá káàkiri àgbáyé. ó ti dákọ̀ àwọn méjèèjì àwọn olóyè méjì tí mo ní wọn dé mo mọ̀ pé ẹ̀dí tirẹ̀ àwọn olóyè méjì tí mo ní wọn tó dé láyé ẹni òkun níbi
òkun níbi tí mo lọ́wọ́ láti Ìkòyí ẹni tó wá láti Oko dábàá Ìjìgbò ọ̀la ìtàn ní orúkọ rẹ̀ so mẹ́rẹ̀ẹ̀rin lónìí àwọn ni principal chiefs mi bàbá àwọn ọmọ àtọ́kọ́kọ́ tí a jọ lọ́dẹ yẹn ọlọ́dẹ mẹ́rẹ̀ẹ̀rin àwọn ni principal chiefs ní tó èdò ní so they are the kingmakers torí pé nípa wọn ni wọ́n fi rẹ́yìn lọ sí Ọ̀yọ́ tí a fún mú baba ńlá wa wá síbẹ̀ kì í ṣe pa wá ìpòsì ara wa lé wọn lórí wílé ńlẹ̀ ni a lọ sọ́yọ́ wílé ńlẹ̀ ni a ṣe fún baba ni a fún baba ńlá wa wípé máa bà tẹ̀lé wọn lọ pẹ̀lú inú kan kankan ọmọ ọkọ̀ tí a máa jẹ́ ní Ọ̀họ̀rọ̀ Ṣàó là ń jẹ́ tó èdè sí. ẹ ṣeun kábíyèsí ẹ ṣe kábíyèsí o. kábíyèsí o. kábíyèsí a dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ káàkiri àgbáyé níbikíbi tí ẹ ti ń wò wá Ọmọlúkà lórúkọ tèmi ń jẹ́ a wà láàfin bàbá wa aláyélúwà igbákejì òrìṣà ìyẹn ni bàbá wa ọba ìlú Shao tí a mọ̀ sí Ohoro of Shao Kingdom ibẹ̀ la wà lọ́wọ́lọ́wọ́ yìí ẹ̀ẹ́dẹ̀ ti gbọ́ lẹ́nu bàbá wa láti òwúrọ̀ bí ìlú ìṣe bẹ̀rẹ̀ wọn kàn déédéé bẹ̀rẹ̀ ẹ mọ̀ pé Yorùbá nítàn adẹ ní ìpínlẹ̀ a ní gbòǹgbò adẹ ní àṣà so gbogbo ẹ̀ ni wọ́n tọ̀ lẹ́yọlẹ́yọ fún wa tí à ń gbọ́ káàkiri àgbáyé ń sìn. àṣà wa bẹ́ẹ̀ ni ní Ṣàó níta lè pè ní àṣà wa wọ́n yàtọ̀ sí tilẹ̀ Yorùbá yòókù gbogbo tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá pátá torí pé Yorùbá fúnra wọn níbí gbogbo níta tí máa rí tí ń ṣẹlẹ̀ ní Ifẹ̀ yẹn tí ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ iná ní ṣẹlẹ̀ ń Ṣàó ìlú Ṣọ wa bákan náà ni ìsọ̀rọ̀ wa bákan náà ni ìsàndálẹ̀ nípa ti ẹ̀sìn Ṣàngó ni Ọya ni Ọbàtálá ni ní gbogbo tó jẹ́sìn ti ilẹ̀ Yorùbá iná ni a ń ṣẹlẹ̀ ẹ̀sìn ìgbàlódé Christianity and Islam òun náà ti lẹ́sẹ̀ múlẹ̀ ńlẹ̀ so ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta kò sí ẹ̀tí kọlùra wọn àwọn tí a ti ẹ̀gbẹ́ lórí oyè àfààyè gba kí ẹ̀sìn kan kọlù ẹ̀sìn kan àti tún ní àgbékalẹ̀ nínú àwọn kọmitì tá a yàn a ní ìta religious committee for the whole town. ẹ ṣe kábíyèsí. kábíyèsí o. àmú nínú ẹlẹ́sìn Kristi tí a jẹ́ members àmú nínú ẹlẹ́sìn Islam tí a jẹ́ ẹlẹ́sìn Kristi àti a jẹ́ Muslim àmú nínú àwọn ẹlẹ́sìn ìjọun so ni a jẹ́ member bí nǹkan kan bá ti bá fẹ́ ṣẹlẹ̀ tí ó takora wọn àwọn yẹn ni a ó jókòó ni ó decide ni ó wà bá wa ni ó wà fún ànímọ̀ràn pípẹ́ gbèsè tá a gbé lórí ẹni kí n fún ẹ ní example gẹ́gẹ́ bí irú gbèsè tí a ń gbé eégún ọdún ni ìbá ṣẹlẹ̀ nínú oṣù March oṣù kẹta ọdún yìí sóṣù kẹrin tí eégún ọjà dé tí àwọn èèyàn máa tẹ̀lé káàkiri tí wọ́n máa kọrin tí wọ́n máa lùlù bàtà àwọn kọmitì yẹn wọ́n wá ṣe mítìn láàrin ara wọn wọ́n wá fún ànímọ̀ràn pípé àrùn tó gba ìta yìí bá a bá fẹ́ kó spread ní Ṣàó ká má jẹ wọn sọdún eégún lọ́dún ni o ká jẹ ọdọọdún tí ń bọ̀ àwọn ọ̀pàṣẹ pé kí a má ṣe eégún mọ́ o gẹ́gẹ́ bí àgbékalẹ̀ àwọn àmọ́ tí ó tó dá họ́ọ̀họ́ọ̀ kalẹ̀ tí àrùn yẹn máa tàn ká ọmọ fi wáyé kò sì sí bí àṣẹṣe eégún ọdún táwọn èèyàn ní máa rọ́dún àwọn tí wọ́n ní máa sọ̀rọ̀ sí àwọn tí wọ́n máa lulu tí wọ́n máa jó so àwọn àpè àwọn ilé eégún sọ pé ẹ má bọ̀ sàárì o bẹ́ẹ̀ ṣe máa ṣe lọ́dọọdún ẹ máa ṣe o
àmánù tí ń bẹ ń tà yìí ọgbà kí gbogbo kálukú wa ṣọ́ra àrùn tí wọ́n sọ pé káwọn èèyàn mọ̀ lọ mọ́ṣáláṣí lọ́jọ́ Jímọ̀ tí wọ́n sì lákàwọn èèyàn mọ̀ lọ ṣọ́ọ̀ṣì lọ́jọ́ Sunday àti Sátidé ìyẹn fi hàn pé kò sí ẹ̀sìn tí ọkàn ẹ̀yẹ lẹ́sìn ìgbà ìjọ ọ̀hún ẹ̀jẹ̀ ojúṣe eléégún àní sùúrù fọdún ni gbogbo àdọ̀tún tí ń bọ̀ gbogbo tútàbọ̀wù yìí tá a bá fẹ́ pa ẹ̀ máa pa so wọ́n sì gbà sí ẹlẹ́nu so irú tí irú kọ̀mítì yẹn wà fún un kò sí ọ̀nà nípa àtẹlẹsẹ̀dé kò sí ọ̀nà lọ́dọ̀ ẹ ṣeun kábíyèsí láti kásán gbogbo ńlẹ̀ ní tá a fẹ́ bí yín báyìí ni pé ilẹ̀ Yorùbá àwọn kan máa ń sọ pé ìbọn wa ò ṣọ̀kan àwa mọ àwọn ìpèníjà tí ẹ̀ ń kojú ní ìpínlẹ̀ Kwara yìí àmọ́ àwọn ìpèníjà tí ẹ̀ ń kojú ìṣòrí afẹ́fẹ́ láti máa sọ pé wọ́n yìí ṣùgbọ́n wọ́n ṣe pa ọpẹ́ ní Yorùbá ò kò tó àwọn àgbààgbà Yorùbá kan àti àwọn ọ̀dọ́ wọ́n ti wá dàbí ẹni pé ẹnu ti ń kò díẹ̀díẹ̀ wọ́n wá pinnu pé á dáa kí Yorùbá dá dúró ká dá ìjọba wa ṣe ìyẹn ni a ní ká bi yín pé kí ni àmọ̀ràn tẹ́lẹ̀ bá wá fún àwọn àgbààgbà wọ̀nyí àtàwọn ọ̀dọ́ ní ilẹ̀ Yorùbá lórí bí wọ́n ṣe máa fi lọ ṣọ̀kan ká lè bọ́ lóko ẹbí táwa. nípa ìbẹ̀rẹ̀ sí abẹ́rẹ́ ẹ̀sán nílùú ìlú wa ń bí fún àwọn èèyàn ní opportunity láti lè make a contribution wọn fún tí ọba múlọsíwájú wa bá Ṣàó nípaáràǹtà mú ní pàtàkì àwọn tí ń ṣèjọba ìlú ìta ìtẹ́lẹ̀ wọ́n ní kọ́mítì kan pé pé kọ́mítì yẹn kódà ká fẹ́ ní àádáwó tí ó múlọsíwájú bá ìlú yìí àwọn kọ́mítì yẹn ni ó ṣètò rẹ̀ àwa rí i pé nígbòde stéèjì kan sáré pé níbi tọ́rọ̀ dé dúró yìí ìlú ń tóbi sí ọgbọ́n sì ń borí ọgbọ́n àwọn èèyàn sì. ẹgbẹ́ wọn tán bí yẹn nìsín pé ilẹ̀ Yorùbá ẹnu ọ̀sọ̀ kẹ́tẹ́ tẹ́lẹ̀ bọ̀ ní sí àwọn ọ̀dọ́ àtàgbà Yorùbá wọn ti ń ṣe ìpàdé papọ̀ kẹ́nu Yorùbá wọn lè bá aṣọ kan ìmọ̀ àwọn lẹ́ni fúnlẹ̀ Yorùbá tí wọ́n fi ṣọ̀kan ìmọ̀ àwọn lẹ́ni ìmọ̀ àwọn tẹ́ bá ní kẹsọ ìmọ̀ tẹ́ bá ní fúnlẹ̀ Yorùbá táwọn ṣe fi ṣọ̀kan òǹkọ́ tẹ̀ ìmọ̀ wọn fi ṣọ̀kan lẹ̀ Yorùbá ìmọ̀ tán bí yẹn. nípa ti ìṣọ̀kan ilẹ̀ Yorùbá ti ẹ̀bẹ̀rẹ̀ Ọlọ́run lọ́ba tí ń so ní pọ̀ lọ́ba tó lè fi àṣẹ ọ̀kan àwọn ìṣòro kan ń bẹ táwa Yorùbá ní àwọn ìṣòro kan ń bẹ táwa Yorùbá ní ẹ̀rù máa bà wá àti sòdodo níbi tó bá ti yẹ ká sọ àìlè sọ àníṣòro olú ẹ̀ náà ní Kwara ń bí àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re mo fẹ́ give example ni wọ́n pe ìpàdé kan sí Ìlọrin wọ́n ní gbogbo àwa lọ́balọ́ba tá a bá jẹ́ Yorùbá ká pàdé bẹ́ẹ̀. Ǹjẹ́ ẹ mọ̀ pé àwa lọ́balọ́ba tá a lè pàdé bẹ́ẹ̀ èmi ọba Jẹ́bà Alápàdó ọba Òkè Òyì ó ti kú báyìí Olójòkú àtọba kan àbí márùn lọ sápàdé mẹ́jọ lọ bẹ́ẹ̀ bóyá ẹ bá bàbá wọn. So etí sì ń ṣẹlẹ̀ ni pé àwọn kan ń bẹ tí wọn ò fẹ́ kí ẹnìkan mọ̀ pé àwọn ti ẹ̀wá sírú mẹ́tì yẹn èmi ò sì máa ti bà ní lẹ́rù
níbi pé aṣọ pé Yorùbá ni a ká sì máa ní mẹ́tẹ̀ láàrin ara wa tẹnu owó fi sọ̀kan. Àwọn àgbààgbà Yorùbá náà wà ń jò ní mo sọ fún wọn mo ní Ọlọ́run jáde owó particularly in Kwara ń bí òun kálukú ìlú o pé èmi ti gòkè odò náà bàbárabàjá kò sì tọ́kàn mi ọ̀pọ̀lọpọ̀ náà lọ́balọ́ba tí a ti gírèdì ẹ̀mí tí wọ́n ní lẹ́mìí ni pé àwọn ò ní fẹ́ kí n ò ní nídìí àti dákọ̀ anybody pípẹ́ ò ní fẹ́ kánìkan ó mọ̀ pé àwọn tó ń ṣe mẹ́tẹ̀ yóò bá kiri èèyàn sì jẹ yíyọ ọyọ jẹ ọyọ ìran téèyàn bá jẹ ìran Yorùbá ìran tó ṣiṣẹ́ mú obìnrin ìyá gani kì í ṣe ìran tá a gbọ́dọ̀ máa gbéra wa pamọ́. kẹ́ni tí Yorùbá ò ní tá a fi lè yàgà ṣé ìmọ̀ láàánú ni the education láàánú ni both eastern and western education kò sí ìta ànímọ́ nísì bẹ́ẹ̀ nìkan bá nípa ti oníkéwùdí èwo náà làwa Yorùbá náà mọ̀ kò sí nǹkan tánìkan lè fi wà lẹ́ mọ́ gbogbo ta lè pẹ́ ní ìtọ́sí jẹ́ civilization Nàìjíríà lónìí ọ̀sẹ̀ tó lè fọ irọ́ Yorùbá sẹ́yìn kò sí o sí ojo ìdààmú wa ẹlòmẹ́sẹ̀dẹ̀ dúnú àwọn lọ́balọ́ba tó yẹ kẹnu wò ó kò ká máa rálé ràǹdí ara wa kẹnu ó fi jọ́ kan kọ̀sẹ̀ntì fẹ́ yanjú ṣe ríru interview tẹ̀ ṣe yìí láti cross examine àwọn lọ́balọ́ba wa kẹ́ẹ̀ tó fi gbọ́ tẹnu àwọn tó wọ́n ju àwa lọ torí pé bá a ṣe la nẹ́tà yìí gbogbo we are very rich in culture gbà síbẹ̀síbẹ̀ wọn ò tí gírèdì wa gírèdì sí Ìlọrin tó bọ́ wa ń bẹ̀ in 1920 ní a gírèdì ọba Ìlọrin wọ́n sì gírèdì àwọn láti 1911 for one reason or the other best known to àwọn tó lágbára they swept it under the carpet àti wa ti ń fà látijọ́ yìí ìjọba tó bá dé wọn ó mú ìjọba yẹn bàbẹ́ wọn ò níjọba orí wọn ò ní jẹ́ kíjọba ó lè sòótọ́ mọ́ gbogbo ìjọba tó bá dé nígbà sójà náà dé wọn ó tàdé wọn mú wọn borí wọn bàbẹ́ wọn ò ní jẹ́ ó lè sòótọ́ bẹ́ẹ̀ náà ni àwa civilian ọdún mẹ́rìndínlógún tí Bukola ṣe àti Ahmed kò sí kankan tí a ṣe fúnlẹ̀ yìí a sì kọ lẹ́tà sí wọn wọ́n ti gírèdì wa rí in 1911 wọ́n gírèdì wa in 1983 Àdàmú Àtà tó gírèdì wa sí top class nígbà tẹ́bi náà dórí oyè ní ìyá 2002 làwọn gírèdì wa nígbà Bukola dé kò sí tó sì tó lò ó àwa mọ̀ wọn kò ní ẹ̀yìn náà sì mọ̀ wọn àníìdí àti mẹ́ṣà àwọn àlejò tó jọ ńlé lọ ni àwọn àlejò tó jọ ńlé lọ tí òjò ńlé omi mọ́ ẹrú ẹni àwọn àlejò yẹn iná làwọn lọ́balọ́ba wa yòókù ní amẹ́rù bẹ́ẹ̀ bá parí irú ntàfíì tẹ́ ẹ ṣe káàkiri ẹ̀dọ́dọ̀ ọlọ́fà ọ̀dọ̀ ọlọ́fà ẹ̀dọ́dọ̀ ẹ̀dẹ́rin ẹ̀dọ́dọ̀ olóṣì ẹ̀dọ́dọ̀ olóṣè ẹ̀dọ́dọ̀ olóró ẹ̀dọ́dọ̀ olúkọ àjàjẹ́ ẹ̀kọ́ ẹ lè mọ ní tí mò ń sọ yìí àwọn lọ́balọ́ba mẹ́rin náà ẹ̀ mọ̀ wọ́n tó yẹ kẹ́ ẹ̀dọ́dọ̀ wọn bẹ́ẹ̀ bá gbọ́ tẹnu wọn ẹ máa bóòtọ́ ni mò ń sọ níbi ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ jáde ẹ màrú èèyàn tí wọ́n ṣe àwa sì come to conclusion pé àgbéga wa iwájú Ọlọ́run ló wà. láìpẹ́ dẹ̀ ní ká ti bá wa. àwọn tó sì tí wọ́n ti wá gòkè àwọn ti dúró ń lò pé kò ṣe tọkàrà yòókù mọ́ tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ Ọlọ́run gbàgbọ́. ẹ ṣe kábíyèsí o. kábíyèsí o. kábíyèsí ẹ ṣeun. kó tó di pé a máa lọ
a sọ fún wa lẹ́ẹ̀kan pé àwọn ọmọ Yorùbá tó wà lórílẹ̀‐èdè France àwọn ni wọ́n fi iṣẹ́ rán wa pé ká ṣe ẹni ẹ̀ńbẹ̀ ò sí yìí wọ́n fi fìlà yìí ránṣẹ́ àti ṣẹ́ẹ̀tì wọn ní ká fún kábíyèsí o tí Oòduà ní. ọ̀rọ̀ náà ni lọ́kàn wọ̀nyí. àfọ ìní ẹ láti. asáàfù yìí so stika lélẹ́yìí kábíyèsí wọ́n lè lẹ́ ẹ̀fọ́ àwọn olóyè kan bá wa wọ́n lè mọ́ mọ́tò ṣe lẹ̀ mọ́ mọ́tò ṣe lẹ̀ mọ́ kàdá ṣe lẹ̀ mọ́ lé any other thing wọ́n ní ká fi sí lẹ́yìn yẹn stika lélẹ́yìí ló ṣe é há fún àwọn èèyàn then cd yìí ọ̀rọ̀ ìṣítí ló wà nínú ẹ̀ fún àwọn ọmọ Yorùbá ìwé náà àfi sí a ní bàbá ní ká wá síbí ká máa gbọ́ tí dání wọ́n wà létò àmọ̀gbọ́ tí àgbà lọ́yẹ̀ ká gbọ́ tí àdúrà wà wọ́n wà létò òun la ṣe ní ká fi sínú ẹbí ló kọ́ ká fi ṣe kábíyèsí ẹbí tó kéré o ẹ wá bá a dúpẹ́ àwa France ló rán wa níṣẹ́ o kì í ṣe àwa la dá wa jíṣẹ́ so ẹ kàn bá wa dúpẹ́ lọ́wọ́ kẹ́dẹ̀ gba fi orí adé ẹ fi bá a gbàdúrà fún gbogbo ọmọ Yorùbá tó wà lórílẹ̀ èdè France àdúrà náà la ṣe fún ọ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àtọ́dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́lẹ́kẹta àdúpẹ́ fọlọ́run fọlọ́run ọba kọ́mọ́jánu ọpẹ́ wa kan àwọn èèyàn lọ́rọ̀ yín wá láti yàn níyàn France tí wọ́n jẹ́ tí wọ́n rántí ilé tí wọ́n ti mọ̀ pé ilé náà làṣìmí àbọ̀símí oko pẹ̀lú òwú Ọlọ́run orí àtẹsẹ̀ wọn ni wọ́n mú lọ sí France orí àtẹsẹ̀ ni wọ́n mú padà sí Nàìjíríà. àṣẹwà. gbogbo ntọ́lọ́run wa ṣe fún wa ní ti mí àti etí mi ọwọ́ ìbàjẹ́ mi kan kankan bẹ́ẹ̀. ntọ́ nkálukú ọjà náà náà nkálukú ń wọ́ káàkiri ayé ntọ́ gbẹ̀yẹ̀ láti Nàìjíríà bí àjẹ́ lọ sí France tí a sì wà ní France lónìí pẹ̀lú ògùn Ọlọ́run ntọ́ jẹ́ àbúrú láyé kò sí ìtọ́lọ́mọjọ lọ́dọ̀ wọn. wọ́n dé lálàáfíà àtàyọ̀ sí Nàìjíríà ni ọmọ tí a bá bí ọmọ náà wọ́n yanjú ọmọ wò ní kú mọ̀ lójú ẹ̀yà àwọn òní máa kú mọ̀ lójú ẹ̀yin náà ti wá ara wá pípẹ́ káwa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wa risk life yín ni torí pé láti bí ìsìlọrin ó léwu tó pé inú mọ́tò kò sí tí ò lè ṣẹlẹ̀ Ọlọ́run ní jẹ́ ìrìnà iṣẹ́ ẹ̀ ní wọ̀pọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ gbogbo ibi tó ṣẹ́kù tẹ́ ẹ lọ tẹ́ ẹ lánìyàn pẹ́ fẹ́ lọ bẹ́ẹ̀ bá kúrò lọ́dọ̀ mi ẹ lọ síbẹ̀ lálàáfíà ẹ dẹ̀ lálàáfíà ojú yín ò ní rí mi ntẹ́yìn náà ń gbà lérò láyé pé ẹ̀yin Ọlọ́run tí mo fẹ́ dà ní Ọlọ́run jẹ́ dà ẹ̀ ní dàdàkúdà ó ní dàdàkúdà ó ojú yín ò ní rí mi o réèsì tí àwọn ń gbàdúrà fún pé kanu wọ́ ṣọ̀kan ní Yorùbá kò sí tẹ́yìn Ọlọ́run lè ṣe ẹ̀yin Ọlọ́run náà rí wàhálà táwọn ọmọ yín ṣe àwọn tẹ́ ẹ dá tí ẹ fẹ́ kẹnu àwọn okò àní ọ̀rọ̀ yàn jáde àwọn tí ọ̀rọ̀ jáde wọ́n fẹ̀mí wọn wéwu wípé kẹnu yóò bó fi ṣọ̀kan ẹ̀yin lọ́ba tó wá lè ṣe ẹ̀wà bá wa ṣe ẹ̀jẹ̀ kẹnu yóò wọ́ ṣọ̀kan gẹ́gẹ́ bá a ṣe gbọ́ tán wọ́n lọ́kàn nú Aláàfin nínú àwọn Aláàfin tó jẹ ní Àólẹ̀ Aláàfin Ọ̀yọ́ ó ṣépèlé Yorùbá ipò ẹnu yóò sì ní kò láéláé Ọlọ́run ẹ̀dàkùn ẹ wá bá wa rí àṣẹ náà kú èpè tó ṣẹlẹ̀ wa ẹ bá wa rí àṣẹ náà kú torí pé òótọ́ ni bàbá rí gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ níbi ìtàn wa náà ní Kwara pàápàá ní ti àwọn Àfọ̀njá nǹkan kan náà ọba ìyànú jẹ́ àwa ara wa náà là ń dara wa kọ́lọ̀mù Olódùmarè ìrírí tó Àólé torí against Yorùbá
kọ́dọ̀ wọn rí kúrò lórí wa. torí pé ẹnu táwọn lọ́balọ́ba fi ń ṣe tí wọ́n fi ń ṣépè ńgbà náà tí wọ́n sì fi ń ṣàdúrà ẹnu àṣẹ ni kọ́dọ̀ kọ́ ọba rí àṣẹ èpè tó ṣẹ́ ọ̀ṣẹ́ agbàkọ́ṣẹ́ kọ́dọ̀ wọn a máa jẹ kọ́ba àmú kúrò bẹ́ẹ̀ náà ni kọ́dọ̀ wọn ṣe ọlọ́run ní jẹ́ wàhálà yín ọjọ́ sásán wàhálà yín ò ní jẹ́ sásán àti sì ń bẹ ní France wàhálà tiwọn náà ò ní jẹ́ sásán wọn náwó wọn nára àwọ̀ ọ̀mọ̀ wọn ẹ̀yin lè mọ̀ wọn iná ní í sìn owó ni a wá fún wa so nǹkan ni a tún kó ránṣẹ́ yìí bí èdè owó ṣe sọ̀kan náà ní pẹ̀lú òkú ọlọ́wọ́ jẹ́ ní wọ́n ẹlẹ́sìn Islam wà lè mi aláàjì tí a ní mí. ẹ ṣe kábíyèsí. kábíyèsí o. iná àtẹ̀yìnà. bismillahirrahmanirrahim. wọ́sẹ̀lẹ̀ lè rà kẹta wọ́n ní àríyá sáà ní àkàwọ́lá. mo fẹ́ ṣàwàdà ní o mo fẹ́ ṣàwàdà tó gẹ́gẹ́ mo ṣe sọ àwọn àìsí wàhálà nípa tọrẹ ọtẹlẹsìn olórí ni Christian ni olórí mi ni olórí yín nígbà tí mo Kristẹni ni wọ́n tó èdè sinna àníyàwó mi ni. tó gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá káàkiri àgbáyé òótọ́ lẹ́ ń gbọ́ yìí o olórí wà ń bí o olórí lẹ́ ń wò yìí o Kristẹni ni wọ́n o tí wọ́n ń sin Ọlọ́run gidigidi lójú méjèèjì kábíyèsí dẹ̀ jẹ́ aláàjì tí wọ́n tún kẹ́kọ̀ọ́ Islamic dáadáa àbí mo pa kábíyèsí. wọ́n kalẹ̀ nípa tí ń sọ tí mo bá jí tí mo bá tètè kírun o ní ó jí mi pé kábíyèsí ẹ̀ tí kírun irun tí ó kí ẹ̀dìdẹ̀ òun náà bí ṣọ́ọ̀ṣì bá sì tó. ẹ̀yin náà lẹ́ sọ fún ẹ pé àsìkò ṣọ́ọ̀ṣì ti tó àpẹẹrẹ àlàáfíà gidi ni o ẹ ṣeun kábíyèsí. ṣàdúrà ìsàmì. kò sí bí à ń ṣọ́ọ̀ṣì kò dẹ̀ sí mosque náà ẹ ṣe tó gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá káàkiri àgbáyé bó ṣe rí gan ni ẹ ti gbọ́ yẹn pẹ̀lú àwọn tí a jọ kọ́wọ́ rìn wá sí ààfin kábíyèsí ọba Ohoro ti ilẹ̀ Shao jákèjádò àgbáyé ààfin wọn ní àwa yìí a ti pé orúkọ wọn lẹ́ẹ̀kan sí ẹ tún pè é kí àwọn èèyàn gbọ́ ọba Dr. Bámidélé ọba Dr. Alhaji Bámidélé Alabi Adegbite di Ohoro of Shao land táìtù yìí yẹn ó fẹ́ farajọ táìtù ti ọba ìlú tèmi náà ní ọ̀kà àkókò tí a bá ti fẹ́ àdírẹ́sì wọn á ní ọba Alhaji Dr. Yusuf Adebori Adeleye di Olúbàkà of Ọ̀kà kingdom bá ṣe àdírẹ́sì wọn nìyẹn so n tí ẹ fi tó fi múra báyìí ó ní ọba Dr. Alhaji nǹkan náà ni gbogbo ẹ ọba Dr. Alhaji Dr. ọba gbogbo ẹ náà. ok kábíyèsí. ẹ tètè máa kàn sí mi ẹ kọ́kọ́ fóònù. ok kábíyèsí a gba nọ́mbà yín báyìí. ẹ rí i pé káṣọ àdírẹ́sì ni mo wà. a ti rí. n ò dírẹ́sì gẹ́gẹ́ bí ọba. bí ọba ṣùgbọ́n ojú yín tá a rí àti mọ̀pọ̀ balawa báyìí yẹ ṣe kábíyèsí o so ìlẹ̀kẹ̀ àtòrí àpèrè tẹ́ wà ó ti fi hàn pọ́ba ní à ń bá sọ̀rọ̀ tó ẹ má jà wá mú ọ̀rọ̀ náà gùn rẹpẹtẹ a kí kábíyèsí wa lẹ́ẹ̀kan sí a kí gbogbo àwọn olóyè wa àwọn bàbá wa Chief Ọmọtọ̀ṣọ́ tí wọ́n jẹ́ secretary fún gbogbo ẹgbẹ́ Afẹ́nifẹ́re renewal group ní Kwara State àwọn ni wọ́n jókòó àwọn náà ti gbé wa kiri látàárọ̀ kódà a tún lo mọ́tò wọn torí àwọn tán darapọ̀ mọ́ wa tí a jọ rìnrìn náà bákan náà ni brọ́dà wa tí wọ́n ń ṣojú wa níbí ní gbogbo Kwara State àwọn ni wọ́n ń lead ní Oduduwa agitation group ní Kwara State àwọn náà wà bí adúpẹ̀pẹ̀ òkun lọ́wọ́ gbogbo yín tí a jọ kọ̀wọ́ rìn Omoluka lórúkọ tèmi jẹ́ lẹ́ẹ̀kan sí ẹ bá wa pín prógráàmù yẹn bá wa ṣí ẹ̀ kó lọ kì í ṣe gbogbo ẹ̀ pápátá náà la lè gbé sórí afẹ́fẹ́ tá a bá ti ń pa nọ́ọ̀sìn àtúnmọ̀ bá kábíyèsí sọ̀rọ̀ lẹ́yọ̀kan tàbí méjì gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá káàkiri àgbáyé tẹ́ bá fẹ́ bá kábíyèsí sọ̀rọ̀ àá fi nọ́mbà wa síbẹ̀ ẹ pè wá àá fi nọ́mbà kábíyèsí àá fún yín ẹ lè fẹ́ ṣọwọ́ sí wọn ẹ lè fẹ́ sọ pé bàbá ẹ gba owó obì ẹ gba owó ọtí ẹ gba báyìí ẹ̀yin ṣáà ti kàn sí wa àá dọ̀dọ̀ kábíyèsí tá a bá ti gba nọ́mbà wọn bí ògo ti ń jẹ́ ti Ọlọ́run
nọ́mbà tí ẹ dẹ̀ máa kàn sí òun ni a ti fi síbẹ̀ yẹn. So nọ́mbà yẹn ni a ti fi síbẹ̀ yẹn, ẹ free láti pè láti bá wa sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ gbogbo yín la kí. Ọládìméjì Ọbágúnlú láti orílẹ̀-èdè England lọ́hùn, akíyín pé ẹ̀ka bọ̀. Rọ́mọkẹ́là wà akíyí o, ẹ̀kúṣẹ́ takuntakun. Gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ láti London, láti America, láti Canada, gbogbo yín la rí kọ́mẹ̀ntì yìí, ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ la lè dá sí torí àkókò wa. Akíyín pé ẹ ṣé gan. Tó a ní rí jù báyìí lọ títí tí a tún fi máa tún pàdé lógo Ọlọ́run. Ilẹ̀ Oòduà kò ní bàjẹ́ o. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Yorùbá, ìfìmọ̀ṣọ̀kan Yorùbá tó wà ní orílẹ̀-èdè France fún àtìlẹ́yìn yín pátápátá. A dúpẹ́ lọ́wọ́ yín. Iṣẹ́ tẹ́ rán wa la jẹ́ o, àní ṣiṣẹ́ jẹ́. Ǹjẹ́ ká tó tún pàdé, ire o.